Ẹ mà káàbọ̀ sórí ètò wa tòní lórí ibùdó ìtàn lẹ́wà ní Yorùbá Tales TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Ẹni tó bá sì gba àwọn àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré kan. Àlọ́ o, àlọ́ o. Ẹ̀kíní, pẹ́tẹ́ lọ pẹ́tẹ́ bọ̀ o. Kí ni o? Ẹ̀kejì, awẹ́ obì kan àjẹ́dọ̀yọ́ ni o. Kí ni o? Ẹ̀kẹta, kí ló kàn ọba níkò o? Kí ni o? Ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Mò ń bọ̀ ná. Ẹ káàbọ̀ padà. Bí bẹ́ẹ̀ ti rí bí mo ti ró dẹ́dẹ́ tí mo kàn gógó lónìí nítorí tiyín ni mo ṣe wà níbí. Ohun tí mo sì mú wá fún yín lónìí ó ṣe díẹ̀ o. Nítorí náà kẹ́ ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi o. Ní báyìí a lọ sí abala kejì orí ètò wa èyí tí í ṣe àlọ́ àpagbè. Àkọlé àlọ́ àpagbè wa tòní ó dá lérí ìjàpá tìrókò ọkọ Yáníbo àti ìgbín. Ní ìgbà kan láéláé, ìjàpá àti ìgbín jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Ọ̀rẹ́ wọn yìí wọnú ara débi pé ìgbín fi ọmọ rẹ̀ fún ìjàpá láti fi ṣe ìyàwó. Gẹ́gẹ́ bí gbogbo wa dẹ̀ ti mọ̀ pé ìjàpá jẹ́ ọ̀lẹ alápámáṣiṣẹ́ tí kì í fẹ́ ohunkóhun ṣe ṣùgbọ́n kó jẹun. Ìgbín ní tirẹ̀ ó jẹ́ akíkanjú ènìyàn, ó sì jẹ́ ẹni tó mọṣẹ́ ṣe dáadáa. Ìgbín ní oko kékeré kan tó ń dá tó sì fi ń bọ́ ẹbí rẹ̀. Nítorí ìwà ọ̀lẹ tí ìjàpá ní, àtijẹ àtimú wá dìṣòro fún òun àti ẹbí rẹ̀. Ìjàpá wá ń lọ lójoojúmọ́ sí inú oko ìgbín láti lọ kó èrè oko ìgbín. Yóò kó wálé, yóò sì sọ fún ìyàwó rẹ̀ kó sè é káwọn méjèèjì jọ jẹ. Nígbà tí ìgbín rí pé èrè oko òun mà ti ń lọ díẹ̀díẹ̀, ó rò ó wípé olè kan ti ń wá síbí. Ó di dandan kí n mú olè náà. Ó mú ẹjọ́ olè yìí, ó mú lọ sọ́dọ̀ ọba ìlú. Wọ́n bá wá olè yìí títí ṣùgbọ́n wọn kò rí i. Nígbà náà ni ìgbín ní tira rẹ̀ wá rò wípé òun ó dẹ pàkúté sínú oko òun kó lè bá òun mú olè yìí. Nígbà ó di òru, ìjàpá ṣe bó ti ń ṣe o. Gbogbo wa la dẹ̀ mọ̀ pé ìjàpá ò mọ̀ pé pàkúté wà nínú oko yìí. Bí ìjàpá ti bẹ́gìṣà sínú oko nu ní pàkúté mú mọ́lẹ̀ ló ń pariwo yéè, kò sì mọ̀ pé ìgbín kò sùn o. Ìgbín jókòó síta ni láti lè mú olè náà. Ǹjẹ́ bí ìgbín ti gbọ́ ariwo náà ló fò dénú oko rẹ̀ ló sì rí ìjàpá níbẹ̀. Nígbà ó rí ìjàpá inú bí gidigidi, ó sì kọ̀ jálẹ̀ pé àfi dandan kóun fojú olè hàn gbogbo àwọn ènìyàn ní ìlú. Nígbà ó di ọjọ́ kejì tí ilẹ̀ mọ́, ìgbín gbé ìjàpá ti pàkúté ó gbé e lọ sí àárín ìlú níbi tí gbogbo ènìyàn yóò máa gbà kọjá. Ìgbín sì gbé àmì olè sí orí ìjàpá kí gbogbo ènìyàn lè mọ̀ pé ìjàpá ti jalè ni. Nígbà ó di àsìkò tí àwọn ọlọ́jà ń kọjá, wọ́n rí ìjàpá níbẹ̀ pẹ̀lú àmì olè tí wọ́n gbé sórí rẹ̀. Gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní bú ìjàpá. Bí wọ́n ti ń bú ni wọ́n ṣépè fún un. Ìgbín náà sì ń rojọ́ rẹ̀ káàkiri fún gbogbo ẹni tó bá fẹ́ gbọ́ wípé ìjàpá ti ń jalè yìí ó ti ṣe díẹ̀ o. Bí gbogbo àwọn ọlọ́jà ti lọ tán, ìjàpá bẹ̀rẹ̀ sí ní bẹ ìgbín pé kó tú òun sílẹ̀, ó sì bí àná kúkú làwọn jẹ́, ó dáríjì òun. Ṣùgbọ́n ìgbín kọ̀ jálẹ̀ o. Ó ní òun kò lè dáríjì, òun ó tún fìyà tó tọ́ jẹ ìjàpá dáradára. Nígbà ó di bí ọwọ́ ìrọ̀lẹ́ tí àwọn ọlọ́jà tún padà bọ̀, wọ́n sì tún padà bá ìjàpá lórí igi tí wọ́n so mọ́ àti ìgbín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní bú u. Ṣùgbọ́n níwòyí, ìjàpá kọ́ ni gbogbo àwọn ará ọjà ń bú, ìgbín ni gbogbo wọn dẹnu èébú kọ. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bú ìgbín pé ó ṣe ya ọ̀dájú lénìyàn báyìí, ṣe bí àná rẹ lẹ́ni yìí, ó sì dáríjì. Irú ènìyàn wo ni tìrẹ báyìí? Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní bú u. Wọ́n bú u débi pé ojú ti ìgbín, inú rẹ̀ sì bàjẹ́ gidigidi. Nígbà náà ló wá tú ìjàpá sílẹ̀ o. Ìjàpá wá kọjú sí ìgbín, ó sì wí fún un pé ò bá má fìyà jẹra rẹ tó yìí, ìbá ṣe pé o ti gbóhùn ẹ̀bẹ̀ mi ni, gbogbo eléyìí ò bá má máa ṣẹlẹ̀ sí ọ. Ìtàn yìí kọ́ wa pé ká dáríjì ẹnikẹ́ni tó bá ṣẹ̀ wá. Ó sì tún kọ́ wa pé kí ayé jalè. Ó tún kọ́ wa wípé ẹnikẹ́ni tí a bá ṣẹ̀ ká tọrọ ìdáríjì lọ́wọ́ wọn. Nínú ìtàn tí mo pa fún wa yìí, òun la ti rí òwe yìí mú jáde. Òwe náà sì wípé èébú àlọ́ ń tahun, tàbọ̀ ń taná rẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ẹ̀yin kọ́ nínú comment section wa. Kí ẹ sì má gbàgbé láti sọ fún ọ̀rẹ́, ará, ẹbí àti àwọn olólùfẹ́ yín pé kí wọ́n máa wo ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Orúkọ tèmi ò sì yí padà o. Olúwabùsáyọ̀ ọmọ Òdúyọmí ni. Èmi lọmọ Ìjẹ̀bú Igbó.
èmi lọmọ òkè àgbo bèje bèje palẹ̀ ó pàta èmi lọmọ òkúta gògògò lójúde abínúkú abínúkú òjé forí kàn án èmi sì lọmọ jàpárà kóbìbọsẹ̀ akórógbó bọjúgùn èmi lọmọ bóòtù ọmọ ọgáàjì èmi lọmọ amírò ọjà sógi bí ẹran bí elédùwà mi bá fẹ́ a tún máa ríra lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.